to s raised by 3 òun náà lè rárá ajá sí pé yóò mọ jẹ́ dy ds mo lọ fún agbé dy ds náà ní this notation ó dàbí f prime of s ní functional notation yóò mọ jẹ́ kí ni o limit as h tends to 0 f of s plus h minus f of s divided by h mọ́ gbàgbé ìyẹn tán fún wa yóò ní f of x ni kí ni f of s plus h mi ó máa jẹ́ báwọn òun náà ni pé bí tí n bá ti rí x mi tẹ́lẹ̀ kí n mọ sọ di s plus h n tẹ́lẹ̀ kọ́ wá ní tẹ́ bá ti kọ́ fọ́múlà tán náà ni pé kí ni o f of s wá ní tí wọ́n fún wa gangan ìkejì tẹ́ máa wá náà ni pé kí ni o f of s plus h ó máa jẹ́ pé ibi tẹ́ bá ti rí s tẹ́lẹ̀ ká gbé s plus h sí ọ̀yà ẹ̀ pé yóò máa di kí ni o s plus h raised by 3 ajá sí pé ọmọ jẹ́ limit as h tends to 0 ọ̀yà kí ni ó máa jẹ́ báwọn s plus h raised by 3 minus kí ni f of x mi in tí wọ́n fún wa gangan s raised by 3 ṣe ń pòun náà ni àbí then divided by h ẹjá wa expand ilé s plus h raised by 3 ṣe ń pọ́ dàbí ká máa sọ pé s plus h square dàbí mo dẹ̀ mọ̀ pé s plus h square mi òun náà ni x square yẹn pé perfect square ní mọ̀ square láwọ̀kọ́ màá máa square ẹlẹ́ẹ̀kejì plus 2 times product aláwọ̀kọ́ àtẹlẹ́ẹ̀kejì so tí yé bá yóò máa jẹ́ kí ni s raised by 3 plus 2s square h plus sh squared àbí plus ax squared h plus 2sh squared plus h raised by 3 pé tẹ́ bá fẹ́ arákùnrin yìí àti arákùnrin yìí papọ̀ eléyìí ọmọ jẹ́ s raised by 3 plus what eléyìí àti eléyìí náà méjì eléyìí ọ̀yọ̀kan eléyìí wọ́n pè mẹ́ta 3x squared h ọ̀yọ̀kan eléyìí méjì eléyìí 3sh squared plus h cube òun náà ni expansion s plus h raised by 3 ó jẹ́ tọ́wọ́ ẹgbẹ́ fẹ́ lo Pascal triangle náà ṣe pé mo ti ṣàlàyé Pascal triangle kágbẹ́ fẹ́ lo Pascal triangle náà ni pé máa kọ́kọ́ coefficient pé Pascal triangle ọ̀nà tá a lè mọ́ gba expand náà mo ní tí coefficient 1 bá jẹ́ 1 ẹ wá ro 0 by 0 by ẹ fi 1 1 sílẹ̀ òun náà ni ó fún ní coefficient eléyìí tó wáyé pé power 1 nìyẹn ẹnu ti 0 lálákọ̀ọ́kọ́ eléyìí ní power 1 so ẹ tún wá kọ́ 0 0 0 plus 1 eléyìí ó jẹ́ 1 1 plus 1 2 1 plus 0 1 eléyìí fún coefficient 2 nìyẹn tó wáyé pé má fẹ́ mọ coefficient 3 náà má tún fi 0 sí iwájú àtẹ̀yìn 0 plus 1 1 1 plus 2 3 2 plus 1 3 1 plus 0 1 so tiye so coefficient yìí ni ó mọ dọ́gba pẹ̀lú power 3 bó láṣẹ mọ̀ ṣe ẹ wá máa coefficient yẹn lọ́kọ̀ọ̀kan 1 x yìí òun ọmọ bẹ̀rẹ̀ di àgbé táàmù aláwọ̀kọ́ yẹn ṣe ẹgbẹ́ táàmù méjìlá ní táàmù aláwọ̀kọ́ ọmọ bẹ̀rẹ̀ níbi tí power yẹn ti bẹ̀rẹ̀ táàmù ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe h ọmọ bẹ̀rẹ̀ látòdò plus ẹ tún mú coefficient kejì ẹ máa wá dínkù táàmù alákọ̀ọ́kọ́ yẹn power tó wà lórí táàmù alákọ̀ọ́kọ́ yẹn mọ̀ ṣàdínkù rẹ̀ ṣe pé tí n bá ṣàdínkù rẹ̀ 3 ló wà tẹ́lẹ̀ ajá sí pé yóò di 2 máa ṣàlẹ́ sí power tó wà ní táàmù ẹlẹ́ẹ̀kejì yóò máa jẹ́ h raised by 1 then plus máa tún mú táàmù coefficient ẹlẹ́ẹ̀kẹta yóò jẹ́ 3 máa dí eléyìí kún s raised by 1 máa ṣàlékún eléyìí h raised by 2 then plus táàmù coefficient ẹlẹ́ẹ̀kẹrin 1 times s raised by máa sí àdínkù eléyìí pẹ̀lú 1 0 máa ṣàlékún eléyìí pẹ̀lú kíni o pẹ̀lú 1 yóò jẹ́ h raised by 3 ẹ̀rí pé tẹ́ bá ṣàkíyèsí yóò jẹ́ s raised by 3 plus 3s square plus 3sh square plus h cube kò sí èyí tẹ́ lò ń bẹ́ ansa kan náà òun náà ni ó mọ̀ ṣe kíni o òun náà ni ó mọ̀ fún wa fún àǹfààní àwọn táǹsẹ̀ tún dára pé kágbé ẹ fẹ́ ṣe eléyìí kọ raised by 2 tẹ̀sí fẹ́ lo Pascal triangle kọ́kọ́ coefficient rẹ̀ mo lẹ́kọ̀ọ́ 1 báyìí tẹ́ bá fẹ́ obtain ẹlẹ́ẹ̀kejì ẹ fi 0 síwájú àtẹ̀ ilé ọjọ́ 1 1 0 plus 1 1 1 plus 0 1 ẹ tún fi 0 sí àkọ́kọ́ àtìgbẹ̀yìn náà 0 plus 1 1 1 plus 1 2 1 plus 0 1 Pascal triangle ọ̀nà ìgbà tẹ́lẹ̀ mọ́ gba expand àwọn kíni binomial coefficient yẹn so ti yé bá so binomial expansion yẹn so ti yé ọ̀yà èyí túmọ̀ eléyìí náà ni pé ó ń ṣe yóò mọ̀ dọ́gba pẹ̀lú táàmù 0 eléyìí yóò mọ̀ dọ́gba pẹ̀lú táàmù 0 eléyìí 1 eléyìí 2 ajá sí pé coefficient 2 bí báyìí so ti yé 1 2 1 náà wọ́n ní màmá coefficient yẹn ọ̀kọ̀ọ̀kan 1 x ọmọ bẹ̀ láti ibi tí power yẹn ti bẹ̀rẹ̀ táàmù aláwọ̀kọ́ ọmọ bẹ̀rẹ̀ níbi tí power yẹn ti bẹ̀rẹ̀ 2 táàmù ẹlẹ́ẹ̀kejì ọmọ bẹ̀ látòdò
then plus màá tún mú coefficient ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe 2 màá máa ṣàdínkù power yìí yóò jẹ́ 1 màá máa ṣàlékún tẹ́lẹ̀kejì màá tún mú coefficient ẹlẹ́ẹ̀kẹta 1 màá máa ṣàdínkù táàmù aláwọ̀kọ́ x raised by 0 màá máa ṣàlékún ẹlẹ́ẹ̀kejì ẹ rí pé tẹ́ bá ṣe lọ h raised by 0 1 times x square times 1 x square plus 2sh plus h square ẹ rí pé n target láláwọ̀kọ́ ni àwọn tá a bá fẹ́ mọ̀ sí nípa rẹ̀ lè lọ síbi KS Road àwọn fídíò ọjọ́ Thursday wà ẹ ṣàgbọ́yé ẹ gbàgbọ́yé rẹ̀ bí a ṣe ń gẹ̀tì ẹ̀ ibẹ̀ yẹn kọ́ là ń lọ so òun náà ni pé tọ́ ẹ pé 5 ni mo fẹ́ ṣe ajá sí pé máa wá coefficient yẹn débi 5 máa lò ní tí mo lò yẹn fún ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa ó yẹ jẹ́ ká wá sí bíbá yẹn pé bíbá yìí la dúró sí o a nírú nǹkan báyìí o bíbá yìí láti lọ ẹ jẹ́ ń parẹ́ tàbí tí n bá ti parẹ́ ẹ jẹ́ ń kọ́ ẹ rí pé mo ní limit s plus h everything raised by 3 minus s raised by 3 divided by h as h tends to 0. Everything by expand delay f prime of s, f prime of x. By expand delay, you have making s raised by 3 plus 3x square h plus 3sh square additional plus h cube minus s cube over h. Kí lẹ ṣàkíyèsí? Méjèèjì gíra hàn kọ́ńkálukú sí mi, ẹ má gbàgbé límìtì wa. Ó yá. Tí n bá tẹ̀síwájú lérí rẹ̀ náà ẹ rí i pé màá máa ní limit as h tends to 0 3x square h plus 3sh square plus h cube over h common àbí tí n bá gbé h jáde ilé ó jẹ́ 3x square kí ni ó kún lẹ́mi by 3xh plus h squared over h kí lẹ ṣàkíyèsí méjèèjì gíra wọn. Tí n bá wá límìtì yẹn nísìnyí òun náà ni pé kí ni o ibi tí n bá ti rí h k mọ́ fi 0 sí ajá sí pé ọmọ jẹ́ 3x square plus 3x times 0 plus 0 squared yóò máa fún mi ní 3x square ṣe ṣàkíyèsí rẹ̀ ẹ dáhùn pé mo dé o ajá sí pé f of x mi nígbà tó jẹ́ s cube kí ni f prime of x mi jẹ́ 3x squared ẹ̀dẹ̀ mọ́ gbàgbé nínú